Èèyàn wa bí load tó bá jẹ́ ẹrù ní èdè Yorùbá, tí consignment tó jẹ́ ẹrù, ìfilélọ́wọ́, kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún delivery? Load ní èdè Yorùbá òun ni ẹrù. Consignment ní èdè Yorùbá òun ni ẹrù, ìfilélọ́wọ́. Ọ̀nà tí wọ́n sábà máa fi rán àwọn èèyàn. Delivery, kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún delivery? Delivery, kí èèyàn gbé nǹkan fún èèyàn, kí èèyàn lọ gbé ẹrù. Wọ́n fi ẹrù consignment wọ́n fi rányàn, wọ́n fi ẹrù wọ́n fi rányàn, wọ́n fi ẹrù wọ́n fi nǹkan léèyàn lọ́wọ́ pé lọ gbé fún lágbájá, bóyá ó rà àbí bóyá kò rà, ṣá lọ gbé fún lágbájá. Ẹni yẹn ó máa lọ ṣe kíni? Ó máa lọ ṣe delivery. Delivery yẹn, kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún delivery? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi sí abala rí sí. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Kò ní bàjẹ́ o. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.